Today is my baby naming ceremony. Fijabi, my son, I'm a bad man. Now, Bewaji banner for me. Bewaji no get competition. I'm a takun baby, a kun yo jokabo. Say that day. I'm a takun baby, a kun yo jokabo. Say that day. Cabo. Say that day. Fijabi me. I love you. Cabo. Say that day. I'm a takun baby, a kun yo jokabo. Say that day. Alo máa fẹ́ bá a ṣe competition yín ni wọ́n ti sàn lọ ẹlòmíì ló ń dó wọ́n sìn kódà wọ́n náà ń ṣe tírísàn kódà ó kó nílé mi kódà tírísàn ló padà ṣe ṣé tíátà náà nìyẹn àbẹ́ àṣìfihàn náà láti fíìmù ni wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ ló ń doyún wọ́n ní fún nǹkan pátí tẹ̀lé láti tírísàn lè ṣe ọlọ́run ṣe o jẹun gbé lóṣì sílé ọlọ́run ṣe o jẹ́ ìwọ̀n fìlà mi padà ọlọ́run ló ní kí n má lùsì ìyàwó mi òkìkí àwọn ló boko wọ́n ti dún wọn pa ní dọ́sì ọlọ́run ṣe o òkìkí àwọn ló boko wọ́n ti dún wọn pa ní dọ́sì ọlọ́run ṣe o orúkọ àwọn ọmọ èmi àtúwọ̀n ayé àwọn ọmọ mi ṣe o orúkọ ẹ ló bàjẹ́ o ayé àwọn ọmọ tèmi ò bàjẹ́ o ayé tiẹ̀ ló bàjẹ́ o orúkọ àwọn ọmọ mi ò lè bàjẹ́ o up Bewaji obìnrin rere lọ́dẹ ọkọ òun ni wọ́n ṣe competition pẹ̀lú ẹ̀ kò lè dúró òkìkí àkáńdú òkìkí just 2-3 months wọ́n ti tó pa tírísàn lọ́nà ṣẹ́gun ọkùnrin mẹ́ta lórí ìwọ nìkan yẹlẹ́dẹ́ ìgbẹ́ wà ńlẹ̀ o wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ lóńdó kò dé ti dún yẹ pa ẹgbàá mẹ́rin fáǹsì mi o ọmọ tó máa ń pẹ́ wá lọ́fẹ̀ẹ́ torí tán mo yà jára mi àti oògùn lólò. tọ́ ẹ̀yin èèyàn ibi báyìí la tó ti rí Portable ọmọ lálọ́ mẹ́wèrè olórin tó ti fọ́gbà yẹn gan o ìyẹn níbi naming ceremony Bewaji ọmọ tuntun tó ẹsẹ̀ bí kódà ó fọ́gbà yẹn gòtú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ìyẹn lórí ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ lọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wérègbò Portable ó tó fún ọ̀rọ̀ jáde o kódà ọ̀rọ̀ náà lágbára ó gbẹnu tán wo ẹ̀yin èèyàn wa ẹ má wàá jẹun gbẹ̀yìn lákòókò ẹ tún wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí Portable sọ tó tú síta sétí àwọn ọmọ èèyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rí Akin kábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́lẹ́ mọ́ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa ẹ má gbàgbé àdéhùn wa làmọ́ ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sórí ìkànnì tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín tẹ́sí mọ́ fi etí ara yín wọ̀ tọ́ ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká tó gbọ́ ọ̀rọ̀ tí Portable sọ bó ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú fúnrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. ìgbà tó máa dé bórí mo yọrí bọ́ lásán kódà àwọn ni wọ́n ti fẹ́ tó pa kódà kò ṣe tíátà ló fi ń jẹun mọ́ wà ló pa ni o àdó tó ó wálẹ̀ o èmi bàbá fi ṣàbí ẹ lè kí mi lé nìyà. ṣàkà tó sáré àyín fáǹsì mi ẹ̀yin olólùfẹ́ mi tó ní Montana FC ẹ wá bá mi ṣàjọyọ̀ o ọkùnrin kan follow me celebrate o me and my wife we dey celebrate. Àṣe God bless you ẹ̀yin fáǹsì mi kò ní bàjẹ́ fún yín o. Anything she love me mo ń ṣe àwọn olóyè ibùkún tó máa fi tàn mí olóyè ibùkún ọmọ yẹn tàn mí ni ó fẹ́ léyàwó mi síta ó fẹ́ jẹ number 1 anikodo ó náà number 4 ta ló fẹ́ sí number 4 ọlọ́run ṣẹ́ o jọ jẹ́ kó gbàyàwó mi lọ́wọ́ mi ó fẹ́ fi fake love léyàwó mi lọ́wọ́ ọlọ́run ṣẹ́ o kódà kò lè gbára dúró kò lè máa dúró wọn náà wọn kódà wọ́n ń do gbogbo pátí tó bá ti lọ báyìí wọ́n ń do. tọ́ oríṣiríṣi làwọn èèyàn ń sọ látàrí fọ́nrán àti ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Portable yẹn níjọ́ nẹ́mìẹ̀ àwọn èèyàn ṣe ti lọ ń sọ pé kì í ṣerú ọjọ́ òní ló yẹ kó tó máa fọ́nrán ọ̀rọ̀ yìí síta ṣùgbọ́n gbogbo nǹkan òun ló yé ẹni tó ń ṣe nǹkan ẹ wo ntẹ́yìn náà bá nílérò ń gbà ẹ jẹ́ ká tó máa gbọ́ èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ tẹ follow button yẹn kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa bá a bá tó ṣe mú fọ́nrán wa ẹ wo ibi tá fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ sí rí bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sétí gbọ̀nyìn lọ́lọ́kan òjọ̀kan.